ẹ ṣàánú mi o, ẹ má jẹ́ máa rìn káàkiri báyìí o. nǹkan tí wọ́n ń tà láti sọ wọ́n ní pé kẹ́ má jẹ́ káwọn máa rìn káàkiri báyìí so pé kẹ́ ṣàánú àwọn ẹ dẹ̀ rí lórí àwọn fídíò wọn wọ́n sọ pé àwọn èsà fífi sólórí wọ́n ti àwọn náà apologize Àgbàlá Gabriel. ẹ wo comment tó wà lójú comment section yìí, ẹ wo elétẹ̀rí these are another one tí Àgbàlá Gabriel náà apologize Mr. Muyideen pé àwọn regret pé àwọn náà ẹ ka comment yìí pé àwọn regret. ẹ dákẹ́ jẹ́jẹ́ mọ́ pariwo ọ̀rọ̀ kan ń gbé mi níkùn wúkẹ́wúkẹ́ àníkẹ́ni kan sì ṣẹ́kẹ́ni kan ó máa jẹ wọn ò fi míyàwó mi ò lè má sin gbà iṣẹ́ tí mò ń ṣe mọ̀dìṣẹ́ ọba má fi iṣẹ́ ìbú gbogbo wa ìwọ tó bá ní confidence tó kọrú orin wípé wọn ò fi ọ́ yáwó ò lè má sin gbà ẹ̀dùn náà ṣé rẹ́yìn Yorùbá tiẹ̀ ní afọ́jú tó ní tọ́ ọba lẹ̀ mí lóko èmi náà lé ọ lógun lùtù ó ti tẹ̀ nǹkan mọ́lẹ̀ kí ló wá dé sáfọ́jú ò tẹ̀ nǹkan mọ́lẹ̀ mọ́ ni ẹ̀yin fáǹsì mi so possible ẹ̀yin ará Bódìjà ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin ará diaspora ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin tẹ́ involve nínú kéèsì Mr. Muyideen àti Àgbàlá Gabriel pàápàá jùlọ Alhaji Oríyọmí Hamzat ẹ má bínú ṣé ó possible kí bọ̀dá Muyideen kí wọ́n máa bẹ ọmọ Nàìjíríà wípé kọ́mọ Nàìjíríà ó dákun kí wọ́n ṣàánú àwọn kò sí ní táwọn ọmọ jẹ mọ́ kò síbi táwọn ọmọ gbé mọ́ káwá tún rí ẹnìkan kọ́ wá gbé wọn lẹ́yìn wípé ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá bẹ Oríyọmí kí wọ́n bá bọ̀dá Muyideen àti Àgbàlá Gabriel kí wọ́n bá wọn parí ìjà so possible ṣá no ẹ sọ ẹ mọ bí mi ẹ̀yin náà bira yín bẹ́ẹ̀ ẹ mọ jà lọ jìnnà ẹ jẹ́ ká sáré sọ agbọ́ interview kékeré yìí. ẹ̀yin fáǹsì mi ní àìpẹ́ yìí ni mo jáde so ibi tí mo ti ń lọ ni mo ti pàdé Mr. Muyideen ìyẹn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel bọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ṣe agbóhùnsáfẹ́fẹ́ ẹ mọ̀ wọ́n ní wádìí gbogbo dájú ká délé tó jẹ́ òtọ́rọ̀ mọ́ àṣà lè ti torí pé bóyá ọmọ wa jẹ̀bi àbí pé kó ṣe kíní kàbí bóyá ká sọ pọ́mọ́sẹ̀ ká wá lè bẹ́ẹ̀ ká wá gbé fẹ́kùn pàjẹ́ bọ́ àlẹ́ lè wo ẹgbẹ́ ìran kan máa rìn kiri báyìí no matter anyhow tí a bá ní pé ká ṣe tá a bá ní ká sọ pé kílẹ̀ nìkan náà sọ̀rọ̀ like èyàn ò rọ̀rọ̀ sọ àwọn náà máa ní nǹkan tí ó ń dùn wọ́n lọ́kàn tí wọ́n rí bọ́ ìyẹn kọ́ ló wà ńlẹ̀ báyìí. ẹ bá mi share live yìí ẹ gbọ́ nǹkan tí Mr. Muyideen bá mi sọ nígbà tí mo béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan táwọn ọmọ Nàìjíríà lè ṣe fún wọn ẹ bá mi gbọ́. ẹ jọ gbogbo ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ o ẹ ṣàánú mi o kò sí nǹkan kan fún mi mọ́ o àti jẹ kò sí o kò sí àti jẹ àti mu kò sí kò sí nǹkan kan o. jọ kí tó sọ nǹkan kan ẹ bá mi share fídíò yìí kó kan Àgbàlá Gabriel àti Alhaji Oríyọmí lára ẹ jọ torí ọ̀tọ̀ lọ. Bíbélì wípé ìbùkún ni fún ẹni tó rí jà tó parí ègbé sì ni fún ẹni tó rí jà tó ṣe bẹ́ẹ̀ tó dákun ṣé rí mo rọ bàbá mi ìyẹn Àgbàlá Gabriel pé kán jọ mo fi Ọlọ́run tó pè yín mo fi bẹ̀ yín ẹ bójú àánú wo Mr. Muyideen níbi àwọn mistake tí èmi rí tí a ò lè sọ pé ẹ ṣe tí ò gbẹnu tiwa ni wípé ẹ fẹ́ gbọ́n ìyanu lára bàbá Muyideen ẹ fẹ́ gbọ́n ìṣẹ́ dànù bọ́ ẹ gbọ́n ogun dànù lára wọn sà nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ rí pé bí ogun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bọ́ ojú ẹlòmíà ni wọ́n ti lọ di orí ni wọ́n ò ní mental problem lójú tèmi ogun leléyìí ogun èyí tí wọ́n ń pè ní ogun òun ló ń ṣẹlẹ̀ yìí àárọ̀ àná tí Muyideen jáde sórí social media wípé káwọn ọmọ Nàìjíríà ràn wọ́n lọ́wọ́ ẹ gbọ́ fídíò ilé ẹ gbọ́ náà. ẹ̀yin ni mo ké pè o nílé lóko lódò lẹ́yìn odi ẹjọ́ Àgbàlá Gabriel ni mo wá fi sùn yín o Àgbàlá Gabriel ó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ mi ó fi ẹ̀tọ́ mi dùn mí kò fún mi ní ẹ̀tọ́ mi mi ò fi ṣèbínú mi ò bájà ó tún ti ń lépa ẹ̀mí mi báyìí o Àgbàlá Gabriel ó ti ń lépa ẹ̀mí mi báyìí o. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé fídíò tẹ wò tán yẹn
ẹnìkan níbẹ̀ nídìí orò tó rò fi ké, ẹnìkan ló ń ti bọ̀dá Muyideen pé lọ sọ nǹkan báyìí, lọ sọ nǹkan báyìí. Ó lé gbẹ̀jù wá jẹ́yàn kó jẹ́ pé spiritual aspect pé ogun náà ni. Torí ní àná ẹnìkan ló ń pe bọ̀dá Muyideen wípé àwọn ọmọ Àgbàlá Gabriel wọ́n ti wà níbì kan báyìí o, kí bọ̀dá Muyideen má lọ síbẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn. Àwọn èèyàn ló ń tì wọ́n, ó sì lè jogun náà ni. Ṣùgbọ́n ẹjọ́ mo fi àsìkò yìí bẹ̀ Alhaji Òkìkí ọmọ Amsa, ẹ̀yin Alhaji Oríyọmí Amsat, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà, ẹ ti ń ṣe látijọ́ yìí, lágbára ọba mi Elédùmarè ipá ò ní gún yín, ẹ lágbára Ọlọ́run eléyìí tẹ́ fẹ́ ṣe kò ní jẹ́ àṣemọ nínú oore tẹ́ máa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má ro nǹkan tí bọ̀dá Muyideen ṣe, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa yanjú ọ̀rọ̀ yìí délẹ̀. Wọ́n lẹ́ni tó bá forí ti dópin náà là ó gbàlà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bọ̀bọ́ yìí lè lọ parẹ́, ẹ já gbà pé ogun ni, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ gbọ́ bí bọ̀dá Muyideen náà ṣe ń bẹ̀rẹ̀, wọ́n ti realize mistake tán ṣe, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi o, ẹ má jẹ́ máa rìn káàkiri báyìí o. Nǹkan tí wọ́n ń tà láti sọ wọ́n ní pé kẹ́ má jẹ́ káwọn ọmọ rìn káàkiri báyìí, so pé kẹ́ ṣàánú àwọn. Ẹ dẹ̀ rí lórí àwọn fídíò wọn, wọ́n sọ pé àwọn èsà fífi sólórí wọn ti àwọn náà apologize Àgbàlá Gabriel. Ẹ wo comment tó wà lójú comment section yìí, ẹ wo eléyìí tẹ́ rí. These are another one tí Àgbàlá Gabriel náà apologize Mr. Muyideen pé àwọn regret pé àwọn náà ẹ ka comment yìí pé àwọn regret pé àwọn náà Brother Muyideen. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ dowó lórúkọ tèmi, ẹ DM mi, ẹ comment lórí page mi, ẹ DM mi tí ẹ bá fẹ́ ran Mr. Muyideen lọ́wọ́, ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run. ẹ jọ̀ọ́ ẹ má wò ta ṣiṣẹ́ mi o. tó kò sẹ́ńbọ̀dì tí ó lè rí torí mi, ó lè jogun, ó lè jẹ́ anything, ó lè jogun ló fà á. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Portable Ọmọlálọ́mí, please we need your help. ẹ jọ̀ọ́ gbẹ̀yìn tí Alhaji Oríyọmí Amsat lára, ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run, ẹ jọ̀ọ́ nǹkan yẹn ò ní bàjẹ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ rí i pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn nísìn ọ̀rọ̀ sunukun, àwọn àgbà ní ojú sunukun la fi ń wò ni. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run, gbogbo ẹ̀yin blogger pátápátá, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí. Àgbàlá Gabriel ń ò jẹ̀bi lélẹ̀ tó jẹ́ pé ara ta wọ́n wípé ẹni tí àwọn ràn lọ́wọ́, ṣùgbọ́n ibi tí mistake ti wà ni pé ẹ̀ṣẹ̀ àti ìyàlẹ̀ yín lé dànù bọ́tẹ́ ò lé ogun dànù lára wọn. Ẹ jọ̀ọ́ ẹni Ọlọ́run ni àwọn àrùn àdójúkọ báyìí máa ń ṣẹlẹ̀ sí, kékeré lélẹ̀ inú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí Jésù. So mo fẹ́ kẹ́ gbà wípé ara iṣẹ́ ìpèníjà tó wà níbi iṣẹ́ ìránṣẹ́ náà ní sà. Ẹ jọ̀ọ́ Alhaji Oríyọmí Amsat, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kó sun lórí ọ̀rọ̀ yìí. Ẹ gbá ọ̀pọ̀lọpọ̀ tí ń dá ẹlẹ́bi pé wọ́n support Àgbàlá Gabriel ni. Alhaji dẹ̀ dá wọn lóhùn wípé àwọn mọ̀ téèyàn bá ga láyé kí. Anyway, ẹ jẹ́ ká sọ reality. Ìgbà tọ́rọ̀ ìkọ̀kọ̀ bẹ̀rẹ̀, mo sọ àwọn kọ̀kọ̀. Mo ní ẹ kíyèsí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. Mo ní pọ́ìntì méjì ni. Mo pè yín lákìyèsí. Ṣé ẹ gbọ́, ṣé ẹ dáhùn. Mo ní àkọ́kọ́, àwọn kan ló lọ ṣiṣẹ́ yìí o. Ìsídà kó jẹ́ pé àwọn kan ni wọ́n fẹ́ lo Mr. Muyideen. Ìyìn sọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn àtàgbàlá Gabriel, mi sọ pé kò ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n àwọn kan ni wọ́n fẹ́ take advantages lórí Mr. Muyideen láti fi gain kankan ìní nìyẹn, tàbí kó ṣe pé àwọn kan ni wọ́n fẹ́ take advantages láti fi deal pẹ̀lú Àgbàlá Gabriel. But èmi mú ọ̀rọ̀ kan lọ́wọ́ lẹ́nu Alhaji Oríyọmí tí wọ́n sọ pé ẹni tó bá ga kò gbọ́dọ̀ já ẹni tó ga wálẹ̀ kó náà má bàa wálẹ̀. Ṣùgbọ́n kàràn bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin social media family, most of people yín ẹ bọ́ sórí social media, ẹ bẹ̀rẹ̀ sí ní búlì Oríyọmí náà, ẹ lóríyọmí ẹ ní ó ń gbèjà Àgbàlá Gabriel. Kí lóríyọmí fẹ́ gbà lọ́wọ́ Àgbàlá Gabriel? Dẹ́ nínú ọ̀rọ̀ yìí gangan, kí ló dé tẹ́ ẹ fojú fo àwọn àṣìṣe bọ̀dá Muyideen? Ṣé bọ̀dá Muyideen ò ní àṣìṣe kankan ni? Gbogbo tí ò wá yẹ kẹ́ ẹ tú, ẹ wá bẹ̀rẹ̀ sí ní tú. Tágbàlá Gabriel bá ṣẹ̀yìn lọ́nà míì, ó yẹ kẹ́ ẹ gbọ́nà bòmí ìbáwí ni. Mélòó nínú yín ló wá ti sẹ́ndì 2,000 5,000 sí bọ̀dá Muyideen láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ wàhálà yìí? Mo sọ mo abániwí ni yín kò ní bá ní tán, abánitán ni yín kò ní bá ní débẹ̀. Bọ̀dá Muyideen ló ti ń bẹ̀bẹ̀ kí
èmi mọ̀ pé tí ọba lọ́wọ́ ara lẹ́nu àlejò lè mọ sàárẹ̀ àfojú kí ló dé tí Bọ̀dá Muyideen bínú kó lọ́dọ̀ Àgbàlá Gabriel tí wọ́n gba Bódìjà lọ àwọn òṣèlú gbégbá chájà wọn padà wọ́n mọ̀ ta chájà wọn ò ṣe wá bísínẹ́sì ní kí wọ́n mọ̀ ṣe ṣùgbọ́n ẹ wò pé ibo ló lè pull crowd ibo ló lè wà bọ́stì ibo ló lè bọ̀rọ̀ jẹ́ ibo ló lè fọ́ ọ̀rọ̀ lójú lẹ́fẹ̀ ní kí wọ́n lọ sábàrù èyí ò ti mọ̀ pé plan work ni tí ò bá sì jẹ́ plan work á jẹ́ pé ogun ń jà Bọ̀dá Muyideen á jẹ́ pé ogun ń jà wọ́n gidi ní ogun gidi ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ gbé ogun yẹn lórí wọn ìṣẹ̀lẹ̀ ń dákun ẹ̀yin fi ń trend ẹ̀ fi ń gba followers ẹ̀ fi ń gba subscriber kí ló tẹ̀yìn èèyàn ya ìka báyìí quite alright everybody ti jẹ́ kí Àgbàlá Gabriel realize mistake ẹ̀ lórí nínà tí wọ́n nà àṣìṣe kan tó wá kọ́tọ́kọ́kọ́ wà bẹ́ẹ̀ nù ṣùgbọ́n ọkọ lé sórí ilẹ̀ rẹ̀ ó gbé súùtù tó ń wọ̀ tẹ́lẹ̀ ló gbé fúnjọ́ wedding kìíní kan ló gbé fúnjọ́ wedding ẹ̀yin èèyàn kí ló tẹ̀ nípa tẹ̀ ní bẹ̀rù Ọlọ́run tẹ̀ tí ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run kankan rárá náà ẹ ti wá gbọ́ nísìn o ọ̀ya ẹ bẹ̀rẹ̀ sí ní jáde padà báyìí gbogbo yín ẹ wo condition Bọ̀dá Muyideen ẹ fẹ́ sọ fún ta ló fẹ́ sọ fún pé Bọ̀dá Muyideen ní condition tí wọ́n wà nígbà kó tó di pé Àgbàlá Gabriel rí wọn sí Bọ̀dá Muyideen ò ní máa fagbó ṣé òun ní máa fa sìgá ṣé òun ní máa mutí nílé tó yẹ pé gbogbo ìrìn àjò tí wọ́n ń rìn yẹn wọ́n ti believe pé best nínú ayé àwọn náà nìyẹn tẹ́lẹ̀ kó tó di pé Ọlọ́run lò wọ́n kó tó di pé Ọlọ́run lo Àgbàlá Gabriel fún wọn kó tó dá wọn padà ẹ wo sẹ́ni anything foundation ẹ lọ tú wò dáadáa ẹni tó bá ti mú bí iṣẹ́ ayé ò ní nígbàgbọ́ nínú ẹ̀ ẹni tó bá nígbàgbọ́ nínú wọn nìkan ni ó fún wọn lówó sẹ́ni wọ́n wá gba 10 naira wọ́n fún ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ní 70 naira wọ́n fún ní 50 naira it's not your business kò kàn anybody èmi ò ń ṣe o mi rẹ̀ pé mo lọ sí foundation kan rí kí n lọ béèrè owó mbẹ̀ ṣùgbọ́n mi rò pé business ti yín nìyẹn because kí wọ́n tó lè gbé foundation kalẹ̀ at least àwọn people yìí dẹ́ni tó ń ṣe foundation èmi ò pé gbogbo wọn náà ń pín wo ẹni tí ò pín owó lè wà láàrin wọn o but mi mọ̀ but I don't bloody care kò kàn mí kó dẹ̀ fẹ́ kàn mí mi ò dẹ̀ fẹ́ tu o ṣùgbọ́n o bá àánú lọ ọbẹ̀ o rà àánú gbà wá òkè àwọn tó ń fún ẹ láàánú ṣe òṣìṣẹ́ sí wọn lọ́wọ́ ni tó o bá lọ bá àwọn people yìí fún ara rẹ olówó mélòó ló ń bẹnu family tí yín gangan tẹ́ lọ bá tán fún yín lówó rí àìmọye olówó tó dẹ̀ wà nù family yín tó ń sanwó sáwọn foundation bá a sì bọ́ lọ́hún ṣe kádàrá ọ̀rọ̀ Yorùbá nù àdèmá àgbà kàmú ni èèyàn mélòó ló ní nọ́mbà ara diaspora lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti Bọ̀dá Muyideen àwọn dà nígbà tí Bọ̀dá Muyideen mọ̀ pé àwọn ò ní àgbẹ̀mílé kankan kí ló dé tí wọn ò jẹ́ Alhaji Oríyọmí Hamzat kó bá wọn parí ọ̀rọ̀ yẹn gbogbo ìyàwó wọn tó mọ̀ pé kò síbi kankan tí wọ́n ń lọ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ìyàwó lòun ọ̀tẹ̀ lọ́kọ mọ́ ebẹ́ ń bú ìyàwó ẹ ló níranù ni ó sì rọra rẹ̀ pín nígbà tó mọ̀ pé sóko oh God ó máa dùn mí fẹ́yìn pípù yìí o ẹ kì í mọ̀ ìṣe dáadáa o ẹ wá gbọ́ ṣé tí nǹkan bá lọ kọ kọ́mẹ́ǹtì orí burúkú kan sábẹ́ fídíò yìí máa ṣépè fún tó máa rìn wọ́gbó náà tó máa rìn wọ́gbó tí nǹkan bá búlì mi lórí ní under comment lórí kéèsì yìí tó bá lọ sọ ọ̀rọ̀ wèrè ó máa sànkù ní ajé tó bá sí pé bí kíní yẹn ṣe ń lọ ẹ̀yin náà ń tẹ̀lé sórí bíbẹ́ lóògùn orí fífẹ́ ni ẹni tó ṣe bí àtẹ ẹni kí sàn wọ́ pa ẹ̀yin tẹ̀ ṣe bí rárá ńkọ́ ẹ̀yin náà lọ gbé foundation kalẹ̀ kẹ́ máa fi ṣàánú àwọn èèyàn kẹ́ wá pa odidi màálù kẹ́ ẹlẹ́jẹ̀ òye yín lọ́wọ́ ẹ wá tú gbogbo tí ò yẹ kẹ́ ẹ máa tú wò ọ̀rọ̀ tó sojú ìlú ni kò sápá mọ́mọ́ kódà kó ṣe pé ó rí ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ńlọ́ba kápánù tó kọ́ ilé sí tó níbẹ̀ ló ń kọ́lé Bọ̀dá Muyideen ibi tó rílẹ̀ sínú ẹ ṣàkáǹtì iye wọn fún sẹ́ẹ̀mọ́ iye rẹ̀ èèyàn lọ mú èèyàn jáde nínú ẹrẹ̀fọ̀ wọ́n dẹ̀ ti máa ń sọ náà wọ́n ní ẹ má fi góòlù sẹ́lẹ́dẹ̀ lọ́rùn torí yóò gbé padà lọ́dún ẹrẹ̀fọ̀ ni sóò nìkan l'Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ ń ṣe nǹkan fún ni sóò nìkan ni tẹ́fi wá rò pé kúlé rẹ̀ ẹsẹ̀ ó dáa o Bọ̀dá Muyideen ti padà dé wọ́n ń bẹ̀bẹ̀
wọ́n ń bẹ Oríyọmí, wọ́n ń bẹ ẹ̀yin ọmọ Nàìjíríà. Tí ẹ bá fura pé ibì kan wà tí Àgbàlá Gabriel ti ṣàṣìṣe, ẹ̀rọ ablémù ẹ̀ níwọ̀nba. Ẹ wá ń blémù ẹ̀ bí kọ́mọ́ exist mọ́ nú ayé, ẹ̀yin lẹ̀ ní exist mọ́. Inshallah bi kudratillah. I'm not a Christian, I'm a real Muslim. But ẹ̀sìn ọ̀tọ̀, ìwà ọ̀tọ̀. Tó o bá lẹ́sìn, tó o bá níwà, kò síbi kankan tó ń lọ. O ò ní jèrè. Mi ò clarify person kan o. Kí ló dé? Tó ṣe pé bí tí nǹkan bá ti dàrú, ibẹ̀ lẹ́yìn máa ń wà, ibẹ̀ lẹ́yìn tí máa ń jẹ, ẹ bá wa ràn dúró wọn. Ẹ ṣe fídíò láàárọ̀, ẹ ṣe lọ́sàn, ẹ ṣe lálẹ́ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Orí ẹjọ́ ẹlẹ́jọ́ ló bí kúlé lórí. Ó yá ń sìn, ó ti di woro sí woro. Bùràmù ìdí ni ò lè roko ni ò lè dóko, ní ọ̀rọ̀ odò ni wọn ò lè dódò wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń pé ẹ̀wọ̀n l'Àgbàlá Gabriel ó kù sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń pé bá ṣọ́ọ̀ṣì rẹ̀ kanlẹ̀, ọ̀yá. Ẹ fún Bùràmù ìdí ní 2 million kí wọ́n máa lọ fi ṣiṣẹ́. Tẹ́ bá ti wá fún wọn tán, ẹ má mọ̀ nítọ̀ rẹ̀. Tó bá dẹ́yìn oṣù kan tí a bá lówó tán, bóyá ṣe bí pankẹrẹ́ ni wọ́n fi nà wọ́n, káwá ẹja máa wo tẹ́yìn fẹ́ ṣe. Nǹkan kan ló ṣáájú kó tó di Àgbàlá Gabriel sínú bí. A kàn sọ fún wọn, a kàn máa jẹ́ kán realize ni pé pẹ̀lú èjì wọn lẹ́tọ̀ọ́ láti ṣíwọ́ sókè. Ẹ wá lọ gbé píkṣọ̀ kóòtù ìgbà tó ṣe wedding wá, kóòtù ló bọ́ sọ sí lọ́rùn, ṣé kò lè rawó kóòtù fún un. Ṣé ọ̀rọ̀ máa ń wọ̀n yín ni àbí ẹ kàn sáà ti wò pé àbí ṣé ẹ̀yin náà ń jáfẹ́tọ̀ ọmọnìyàn ní gbogbo ìtẹ́ǹsì? Ẹ mọ̀ jẹ́ àyìn Aláàjì Oríyọmí o. Aláwọn kan tiẹ̀ ní kó yẹ ká Aláàjì Oríyọmí ọlọ́ba Àgbàlá Gabriel lè kó yẹ kó invite ẹ̀ kó wá gbẹnu sí máìkì lórí èwo àtẹ̀wò. Lórí èwo, ẹ dákun lórí èwo. Yóò dín náà ìgbóhùn kan lónìí lé ni. Ó lè kéèsì yẹn fúyẹ́ níbi tí kéèsì yẹn dé yìí. Tó bá ti pé wọn náà wà l'Àgbàlá Gabriel tí Bùràmù ìdí wọn á sọ tí wọ́n sọ ẹ̀ tátọ́kùn tó gbọ́rọ̀ sí tó gbọ́rọ̀ lẹ́nu wọn tó náà pléèdì fún wọn. Tó bá ti pé wọn l'Àgbàlá Gabriel kí ló ṣe bí ẹni. Tó bá ti pé wọn náà l'Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo tẹ́ ti fa yẹn, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe búlì rẹ̀, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bàjẹ́, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pujú ẹ̀jẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà tó bá ṣe pé àwọn kan ni wọ́n ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn tó dílẹ̀ tán ní ìsìn tí wọn ò ní tán fẹ́ ṣe bóyá wọ́n rò pé bóyá ẹjọ́ yẹn máa débì kan tí wọ́n á ní tò ìjọba wọn ní kí Àgbàlá Gabriel o kọ́lọ̀ fún Bùràmù ìdí 10 million àbí yóò pé kó fún 5 million ni o. Bóyá wọ́n rò pé wọ́n wá nìkan ta fọ́ọ̀sì rẹ̀ fún Bùràmù ìdí ni o. Mi ì mọ̀ tẹ́ fẹ́ jẹ́ lógún lára Bùràmù ìdí. Iṣẹ́ pọ̀ lára Bùràmù ìdí. Iṣẹ́ pọ̀ life tó ń gbé bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń gbé bọ̀ ẹ̀wọ̀ àti ìbàdàn sí ní màmá àwọn tí kò bàbá wọn sílẹ̀ pé táwọn ti wà ní position yẹn. So tí wọ́n bá máa change wọn sí taste tí wọ́n fi bá papọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́, ó máa take in a long time. Mo ń ṣiṣẹ́ ọjọ́ kan tàbá Àgbàlá Gabriel bí ẹni ibi ẹ̀yin náà wá 1 million ẹ fi dán wọn wò ẹ kó fún Bùràmù ìdí ẹgbẹ́ ẹgbẹ́ sẹ́wọ̀n wọn ó sì ẹ kó 1 million fún wọn ẹ mọ́jọ bẹ́ẹ̀ ni kó dúró tí wọn ẹ jẹ́ wọn mọ̀ dáa náà. Tó bá lẹ́yìn oṣù mẹ́fà kẹ́ lọ bẹ̀rẹ̀ 1 million yẹn. Orí wọn ò dàrú o, kì í ṣe pé wọn mọ tí wọ́n ń ṣe o. Ṣùgbọ́n lifetime tó ń gbé bọ̀ tẹ́lẹ̀ wọ́n ti kọjá ẹni tí wọ́n lè dá nǹkan dá títí tí wọ́n fi change. Ọdún èèyàn mélòó nínú àwọn tí Àgbàlá Gabriel ṣe nǹkan fún tí wọ́n á drag Àgbàlá Gabriel. Tẹ́ bá ní ìkòkò owó lẹ́pẹ́ mo fara mọ́, tẹ́ bá ní iye kan ní kólẹ̀ mo fara mọ́. Ibi tá a bá ti ṣe láti jẹ ẹ̀yin ẹ̀ lọ dá foundation lẹ̀. Nígbà tẹ́nìkan bá kọ́kọ́ mú owó tó gbé ilẹ̀ tó gbé mọ́tò ó láwọn crew tó ń gbé kámẹ́rà tó ń gbé sáǹdì tó ń gbé tẹ̀lé wọn síbi owó ìdá mẹ́wàá ṣọ́ọ̀ṣì náà ni kò ti máa sanwó wọn ni. Àbígbà tí Bùràmù ìdí náà dẹ́yìn rẹ̀ wọ́n sọ pé ń fún wa ní 10,000 lọ́sẹ̀. Abẹ́ ẹ̀gbọ́ lẹ́nu ìyàwó ẹ̀. Ṣé inú owó ìdá mẹ́wàá ti ṣọ́ọ̀ṣì àbí s'Àgbàlá Gabriel ń ṣiṣẹ́ mi èmi ọmọ o. Àwọn kan ní ń talẹ̀. Ẹ̀bọ̀ ṣé tí wọ́n bá ń talẹ̀ náà ṣé ojú máa ń pọ́n babaláwo kó fowó rẹ̀ ra eku kó fi ra ẹja fẹ́ni tí ó tọ́jú ni.
ẹ wò ẹni tó bá fẹ́ jáde lórí eléyìí tí mo sọ yìí kó lórí rẹ̀ lẹ́ẹ̀mejì o, kó lórí rẹ̀ lẹ́ẹ̀mejì o. Ọ̀rọ̀ yẹn ń bí mi nínú gan o, ọ̀rọ̀ yẹn ń bí mi nínú gan. Ẹ máa wò pé kí n tèmi ń bẹ̀. Èmi hate pé mo rí kíní yẹn bí àbínú gbáyé, wàláì mo rí bí àbínú gbáyé. Ok, àwọn kọ́lé sórí ilé rẹ̀ ẹ pé láṣìṣe àbí sótó kápá wọ́n mọ́ rẹ̀ wọ́n na bọ̀dá Muyideen sótó kápá ni. Tí wọ́n máa ń ṣiṣẹ́ tí ò bá yọ ó máa dùn yẹn, a kàn mọ̀ pé nínà kọ́ ló kàn. Ẹ wá sọ kó kúkú dáhùn, ẹ sọ gẹ́gẹ́ díṣẹ́, ẹ wá níṣẹ́ mi mọ̀. Bẹ́ẹ̀ bá ti á bọ́ sórí TikTok ọ̀rọ̀ bọ̀dá Muyideen àtàgbàlá Gabriel náà, bẹ́ẹ̀ bọ́ sórí Instagram ọ̀rọ̀ bọ̀dá Muyideen àtàgbàlá Gabriel náà. Ẹ wà ní kankan gidi kan mọ́ tẹ́ fàyè yín ṣe. Ẹ̀yin náà ti ẹ̀ mójútó ayé yín. Ẹ̀yin gan tó yẹ kí wọ́n mú lọ foundation, tó yẹ kí wọ́n mú lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel kó bá yín gbà nǹkan. Kó wọ́n kú ìdá yín lóko kẹ́ ẹ níṣẹ́ tó yẹ kí tẹ́ bá níṣẹ́ gidi lọ́wọ́ ẹ yìí máa kẹnu bọlẹ̀ kí lórí ẹjọ́ ẹlẹ́jọ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ebe ẹ ti ní ó kú mẹ́, ẹ ti ní ó gbalé rẹ̀, ẹ ti ní kó kú mẹ́, ó ti kú mẹ́, ẹ lọ dá lóko wò, ẹ lọ dá lóko wò. Ntẹ bá wá túmọ̀ kó tó kú ok ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú àmọ́ pé ẹ lówó tẹ́ ẹ lè fún wọ́n ti kó ilé rẹ̀ fún ẹ lọ ta lé yẹn ẹ wá fowó díẹ̀ ẹ fi kọ́lé mi fún ẹ wá kó tó kú ẹ kó fún kó máa fi ṣiṣẹ́. Ẹ̀yin yẹn dájú o ẹ dẹ̀ níkà ẹ ní ìkà gan ẹ ní ìkà ẹ lè pa àfẹ ẹ dẹ̀ lè fàfilẹ̀ ẹ dẹ̀ palẹ̀ àfẹ jẹ. Ẹ̀yin nu Ọlọ́run.